Ọjọ́ burúkú gbà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2026 jẹ́ fún àwọn olùgbé Anguarukuba ní Jos, ìpínlẹ̀ Plateau. Ṣàdédé ni àwọn apààyàn kan bẹ́ sínú ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa àwọn ènìyàn. Oríṣiríṣi àlàyé ni a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Mo fẹ́ kí ẹ tẹ́tí gbọ́ ọ̀kọ̀ọ̀kan àwọn àlàyé yìí dáadáa kí àdàgbà ibi tí ọ̀rọ̀ náà ti wá àti ibi tí ó ń lọ kí ó lè yé yín. Lọ́jọ́ Sunday, àwọn agbébọnrin kan ṣàdédé wọ ìlú Anguarukuba. Àwọn kan sọ pé ọkọ̀ ni wọ́n wọ̀ wá, nígbà tí àwọn ẹlòmíràn sì sọ pé ọ̀kadà ni. Wọ́n gbé ìbọn àti àdá, wọ́n sì bo ojú wọn pẹ̀lú aṣọ dúdú. Wọn ò ṣe méní ṣe méjì, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn pa àwọn ènìyàn láì nídìí, wọ́n sì ń fi àdá kùn wọ́n. Àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn 12 ni ó bá a lọ, ọkùnrin 10, obìnrin 2. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni wọ́n tún ka òkú 2 mìíràn tí gbogbo rẹ̀ sì jẹ́ 14. Àwọn ará ìlú náà sọ pé àwọn tí ó kú ju iye tí ọlọ́pàá sọ yẹn lọ. Wọ́n ní ènìyàn 27 ló bá a lọ, àti 14 àti 27. Kò rọrùn o, adániwáyé má jẹ́ kí a ṣòfò ẹ̀mí. Ìjọba ìlú Plateau ṣe òfin kónílé-ó-gbélé oní wákàtí 48. Gómìnà ìlú náà sì fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Ìwádìí fi hàn pé àwọn ẹni afurasí 3 ló ti wà ní àtìmọ́lé fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ní báyìí, ohun tí a ò mọ̀ nìyí. Òun sì ni ohun tí ó ṣe pàtàkì jùlọ. A ò mọ àwọn wo gan-an ni àwọn ọ̀daràn wọ̀nyí. Àwọn tí ọ̀rọ̀ ṣojú wọn fún wa ní oríṣiríṣi ìròyìn 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan ní Boko Haram ni wọ́n, àwọn kan ní àwọn darandaran Fúlàní ni, nígbà tí àwọn kan sì sọ pé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ló ṣe iṣẹ́ láabi náà. Kò sí òkodoro orísun àwọn ọ̀daràn náà, bẹ́ẹ̀ ni kò sí ẹgbẹ́ kankan tí ó ti jẹ́wọ́ pé àwọn ni àwọn ṣe iṣẹ́ ọṣẹ́ náà. Kí ni ìdí tí wọ́n fi ṣe aburú náà? A ò mọ̀. Àwọn wo ló ṣe aburú náà? Kò sẹ́ni tó yé. Ohun tí ó bani nínú jẹ́ jùlọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí, òun ni ohun tí ó tẹ̀yìn rẹ̀ bọ́. Síwájú kí a tó mọ òkodoro àwọn tí ó ṣe ọṣẹ́ náà, síwájú kí ẹgbẹ́ ọ̀daràn kankan ó tó jẹ́wọ́ pé àwọn làwọn ṣe iṣẹ́ láabi ọ̀hún, àní síwájú kí àwọn tí ó ń ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà ó tó gbé àbájáde ìwádìí wọn síta, àwọn kan ti sọ èròǹgbà tiwọn di àbájáde ìwádìí. Arákùnrin Alex Babil, ọmọ Amẹ́ríkà tí ó ń rin ìrìn àrè káàkiri tí ó wà ní ìlú Jos ní àkókò ìṣẹ̀lẹ̀ náà, ya fọ́nrán kan tí ó gbé sí orí ayélujára. Ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àwọn aláìṣẹ̀ 10 ní ọjọ́ Sunday onímọ̀. Tinubu, ìwọ́dà, wọ́n pa àwọn èèyàn ẹ, àwọn